Africa Content TV. Kí wá ní ọtí rè aṣíwájú wa lọ́wọ́ ẹ̀ kò sọ́gbọ́n náà ẹ pàtẹ́wọ́ náà ọlọ́jẹ́ kó pẹ́ fún wa bàbá wa yìí lápọ̀ lè sì ọlọ́jẹ́ kó pẹ́ fún wa bàbá síkí kò lọ títì ẹ̀yìn sílẹ̀ wà lórí pírẹ́sídẹ̀ntì báyìí ìwọ́n ti máa ní kí n máa dárúkọ gbogbo lórí màá ṣe ẹlòmíì ẹ jẹ́ ká fún bàbá kó lọ títì kálẹ̀ kúrò ṣe báyìí kásẹ̀ ní ìfọ́ bàbá akéwàndì ọ̀sìn ìtàwọn làwọn mú àwọn sọ pé fújì wọn bá wa tu sí wẹ́wẹ́. àmọ́ àmìlá àti mọ̀ àmìlá wọ́n dáná lọ́wọ́ kọ́wéyà sísá ọ̀dáná lọ́wọ́ kọ́wéyà sísá. àmọ́ àmìlá àti mọ̀ àmìlá ọ̀dáná lọ́wọ́ kọ́wéyà sísá ọ̀dáná lọ́wọ́ kọ́wéyà sísá. ìlú ti dé onímọ̀ ayé o kùtùrù ìyáyé o ẹ̀mí ayé o ìdájọ́ àlàálá láti àná ọ̀nà láti dání. mo bá ní láti ní ìgbàgbọ́ ìwọ yóò wá wá owó jọ lọ́jọ́ máa bá owó jọ owó jọ máa bá yàrá ìjẹ́ ìwọ yóò wá wá owó jọ alága ọjà ìlú ìjẹ́ ọ̀yà pàṣẹ ìlú ìjẹ́ alájìyà ìjẹ́ ẹ̀mí ayé ìjẹ́ ọmọ tó níwájú ó tún lẹ́yìn lọ́hùn adẹ́tì ló mẹ́rẹ́ ṣe tó bá ní wọ́n fọ bàtà ẹgbẹ́ bẹ̀rẹ̀ máa gbé tó bá ní wọ́n fọ nǹkan ń fọ́ tó bá ní gbọ́ wọn dání tó bá ní wọ́n láti bí ńlá tó bá ní gbọ́ wọn dání tó bá ní wọ́n èrè dúdú ẹ̀sìn ìjẹ́ ìdìbàdàn lẹ́sàn. ẹnì kan lè má ṣe lébo ẹnì má ṣe lè jẹ́ kókó sí lọ́kàn rẹ̀ kí n sá má ṣe lè níwá. táyé mo fẹ́ràn kí n máa fi Ìbàdàn kọrin kí n sá má ṣe lè níwá. ẹ̀jẹ̀ láti dẹ́gbẹ́ tí mọ̀ ní ṣé mo máa ń dáwó ni. tí bá lọ nígbà wo ṣé mo máa ń ṣó. tí bá lọ nínú mọ́tò ṣé mo máa ń dàgbọ́ ni. gbogbo láti mọ ní ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń fún mi. tí máa lọ bá kù máa oúnjẹ máa pa mí o. ẹ dàgbà ìdáwọ̀ ẹ máa ẹ má fẹnu pa. ọmọ ọkọ ẹ sì bàyìí tú dáì. inú bójú yọ ọ̀pá láàyè o. Rúbí ọ̀pá kọ́rẹ́sì ránṣẹ́ lọ́wọ́ báyìí. fún gbogbo mi especially fún nínú ṣíṣà kó sọ fún mi tán o. táwọn ẹ̀sìn kì í ṣe náà tó lórí àwọn olórí wa ẹ̀sìn ké àsìkò tí ayé eléyìí ó wà ní lọ́sẹ̀yìn mọ̀ ẹ̀sìn ké. ẹ̀yin
ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ Yorùbá tẹ́ ń gborí fún jìgà ẹ ṣe àdúpẹ́ ní oníṣà ní oníṣà ní oníṣà ní oníṣà ní oníṣà láyé ọ̀rẹ́. Sọ́mẹ́dù a máa fi ní ìsìlẹ̀ fún àjẹ ọba tó lọ́pọ́n ọba aláàgbà tó ń bá parapapá lọ́ra àwọn kan tó ń bá bá àdàmú wọn. Ládé bí ó ti ẹ̀rí wọ́n sọ́ba.